Lord, èrè náà ó ti máa ilé mi ẹ bèrè lọ́wọ́ àwọn ọlọ́pàá ilé mi bó ṣe mú mi Jésù ni mo pariwo. Ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́lẹ̀ láǹfààní àti gbádùn wa síwájú sí. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Ní fi àwọn ìfiléde yìí hàn yín níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ti fi ojú àwọn tí wọ́n jẹ́ afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àti àwọn ọ̀daràn lónìrànràn tí wọ́n ti fi ń wọ̀n. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ nígbà mi wípé orí yeye ní mògùn ta ìṣẹ̀lú ló pọ̀. Ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ nínú àwọn tẹ́ ń wo ojú wọn yìí ló ń sọ wípé àwọn ti ṣeré àwọn ò ṣe mọ̀. Ìmí ti sọ pé àwa ò ṣeré rárá, wọ́n kàn kó wa mọ́rógà ní àmọ́ nǹkankan. Àwọn kan sọ wípé wọ́n wá pàréèdì ní o general ready ni wọ́n sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àdúrà tí mò ń gbà fọ́lọ́run bá ni pé kó dákun dábọ̀ kó má jẹ́ kí tèmi ti yín karin lọ́jọ́ ẹbí ń pànà léyìí tí mo ṣe àmì sí lápàbí pẹ̀lú ìgbàgbọ́ pé yìí náà ń ṣàmì níbi yòówù tẹ́ ẹ bá wà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́yìn ń darapọ̀ mọ́ wa níkànnì Hajiyara Malifa TV, ẹ bá wa subscribe, ẹ like, ẹ comment, ẹ bá wa share fídíò yìí torí àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Tẹ́ ẹ bá wojú àwọn tí à ń fi léde yìí níbẹ̀ lẹ ti máa rí wípé ọ̀pọ̀ wọn jẹ́ ọ̀dọ́ làǹgbà níbi tí iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé àwọn tá à ń wojú wọn ìjọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ṣùgbọ́n ọ̀pọ̀ ni wọ́n sọ pé àwọn ti ṣeré àwọn ò ṣe mọ̀. Àwọn kan tẹ̀ sọ wípé kódà àwọn ò tiẹ̀ ṣe rí rárá. Gbogbo ẹ̀ fìdílé nǹkan tàbí kẹfìn kó lè dín ẹgbẹ́ ohùn lẹ́nu wọn fúnra yín kí n tí wọ́n máa fi eléyìí kún. Ọ̀pọ̀ nínú wọn ló jẹ́ kó yé wa wípé àwọn tí wọ́n jẹ́ ẹbí wọn ò mọ̀ pé àwọn wà lọ́gbà ìléwé ẹ̀ràn fún àìbámọ̀. Tẹ́ ẹ bá mọ ẹnikẹ́ni nínú wọn ẹ dákun ẹ dábọ̀ ẹ ránṣẹ́ sáwọn tí wọ́n jẹ́ ẹbí wọn kí wọ́n bá bàa dààmú jìnnà láti jẹ́ kó mọ̀ wípé àwọn ọmọ wọn wà lélẹ́wé ẹ̀ràn. Lágbára Ọlọ́run bá tèmi tí yàn nílùgbàdì òfin láṣẹ Èdùmàrè jẹ́ ká máa ṣe jẹ́jẹ́ nínú gbogbo tá a bá ń ṣe. Nígbà 2014 ní Federal Polytechnic Ìlárò ní mo dẹ̀ ti stop gbogbo àwọn. Ever since then I've been into music. I sing juju, Afro juju. I'm a well-known musician. No, that was then. School nìyẹn ni mo ti ṣe gbogbo àwọn nǹkan yẹn. Ìlárò Poly nígbà yẹn. That was 2013. So láti ọdún yẹn, you can ask anybody. I am a musician. I sing juju, Afro. Kí ló mú ní dé àárín àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n jọ bí? Irọ́ inú ilé mi náà ti mú mi mingle with anybody. Iṣẹ́ mi wọ profession mi ò gbà yẹ because èèyàn tó bá mọ̀ pé olórin ni mí. That was school ma. I don't count myself as a portist anymore because always the profession mi. Táwọn èèyàn bá mọ̀ pé èrú kan báyìí they won't call me for show. Wọ́n ní pay me for show. Ẹ̀yin náà wà lára àwọn tó ń lọ́pọ̀ mọ́ ọlọ́pàá. Ọlọ́run, èrè náà ó ti máa ilé mi ẹ bèrè lọ́wọ́ àwọn ọlọ́pàá ilé mi bó ṣe mú mi Jésù ni mo pariwo. Jésù. Nínú ilé ẹ bèrè I don't mi ìṣẹ́ ní ẹ bèrè lọ́wọ́ ọlọ́pàá mi irọ́ o. Mo gbọ́ mú mi lẹ́sẹ̀kẹsẹ̀. In fact kò sáṣọ lọ́rùn pé wọ́n dẹ̀ fún mi pé kí wọ́n aṣọ mi kiri. Ẹ bèrè lọ́wọ́ anybody. Mi argue mi bá anybody for anything. Ayé yìí Ọládàpọ̀. Ọlọ́run. Ẹyẹ mi ṣe yẹ mọ́mì ní school gbà yẹn mi nípa wọ́n fún yín mo contest fún social director nígbà yẹn so wọ́n wá ní tẹ́ ẹ̀ bá jọ yẹn ẹgbẹ́ yẹn ní school father mi nígbà yẹn lọ ṣe kinní yẹn and ever since nígbà tí mo dẹ̀ ṣe tí mo parí ndí mi I swear láti 2013 ma. Kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún yín? Ó yọ mí kúrò ní kíní kan mo máa play fún general aládé púpọ̀ tó general díà máa play party. Irọ́ mọ́mì mi Ọlọ́run má jẹ mi ìgò ọlọ́pàá Ọlọ́run jẹ́ ilé ọ̀tọ̀ náà ti rọ ilé mi ọ̀tọ̀ ni màá o ilé ọ̀tọ̀ ni ilé mi ò mi mọ́. Mo gbé ní ẹ̀ta ìfi olóko mẹ́rin lẹ́yìn mọ́ṣáláṣí tó wà lólóko mẹ́rin. Kí ni ẹ̀rí tẹ́ ẹ ní? Má. Tẹ́lẹ̀ fi sọ wípé ẹ̀ fi ṣọmọ ẹgbẹ́ òkùnkùn. Kí ni ẹ mà? Kí ni ẹ̀rí tẹ́ ẹ ní? Tẹ́lẹ̀ fi sọ wípé ẹ̀ ṣọmọ ẹgbẹ́ òkùnkùn. Mo lẹ́rìí tó pọ̀. Mo lẹ́rìí tó pọ̀ mà. Bí àkọ́kọ́. Iṣẹ́ orin tí mo ṣe number 1 kò fààyè gba nǹkan bẹ́ẹ̀ mọ́. Kò fààyè gba. Wọ́n máa ń pè mí mo play dáadáa. Mo lè fún láwọn fídíò mi, mo lè fún láwọn record. Mi mingle mọ́ ni ma. I don't go close to them.
kí lẹ sọ ma ìjẹ́ mọ̀ wípé ẹ̀rí tẹ́ fi lélẹ̀ kò tó láti sọ wípé kì í ṣọmọ ẹgbẹ́ òkùnkùn. nítorí pé téèyàn bá kì í ṣọmọ ẹgbẹ́ òkùnkùn lábẹ́ òfin ó gbọ́dọ̀ lọ jọ̀wọ́ ara ẹ̀ kó o sọ pé àfidájú ṣàfihàn iléeṣẹ́ ọlọ́pàá mo ti ṣe é mi ò ṣe é mọ́ orú àwọn nǹkan yẹn máa wà lákọsílẹ̀ dúró ọjọ́ báyìí. ẹ ṣe mọ́ mi ẹ ṣe mà mi ì tí gbé irúkọ bẹ́ẹ̀ torí mi ní àìdíà irúkọ bẹ́ẹ̀ mà mo dẹ̀ ní lọ́kàn mú ìwà tí Ọlọ́run ti bá yọ nínú nǹkan báyìí ní agbára Èdùmàrè that would be the first thing I would do ní agbára Èdùmàrè ìgbọ́n kó má terminate image mi I have a future ma please beg you in the name of God kí ìjọba ràn mí lọ́wọ́ kó jọ. Samod ló kọ yìí. Samod. Bẹ́ẹ̀ni Samod Adésanya. Adésanya. Láti bo. Ọmọ Abẹ́òkúta ní báyìí. Ọmọ Abẹ́òkúta ṣé Abẹ́òkúta bí lọ sí. Ọmọ Abẹ́òkúta ní báyìí lọ́sìn mi. Níbo. Inú yàrá mi ló ti wá mú mi. Níbo ládùúgbò. Lábúlọ lónìí látòrí Abẹ́òkúta ní. ìgbà tí wọ́n mú yín kí ni wọ́n sọ pé ẹ ṣe kán tó mú yín. Ọ̀rẹ́ mi yìí ló wá gbé mi nínú ilé Ọlọ́run wá kan nínú ara wọn ní ayé mi. Ọlọ́run wá níbi máa wá sọ́dọ̀ mi ó sùn sọ́dọ̀ mi. Báwo dé ìdọ̀dọ̀ mi ọ̀bẹ yàn kan lọ́dọ̀ mi máa ti ọmọ mi lọ́ba lórí bẹ́ẹ̀dì. Àlẹ́gbẹ́ àlẹ́ ṣe máa dé ọ̀dọ̀ wọn àti Curtis aládọ̀ wọn àti Curtis náà lọ ti gbé wa wá sí ìgbà yìí. ṣé ìgbà tó mọ̀ rẹ̀ yín yẹn ṣọ́rọ̀ yín yẹn kà yín mọ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àbí báwo ló ṣe ṣẹlẹ̀ gangan. Òun ló wà lẹ́gbẹ̀ẹ́ mi tó lè ṣàlàyé gbogbo ẹ̀kọ́ kan nínú ẹlẹ́gbẹ́ òkùnkùn kan. Ẹgbẹ́ wo gan lẹ́yìn ṣe? Ṣé èmi? Mi ò ṣẹgbẹ́ ọ̀kan. Ẹ ṣẹgbẹ́ kankan. Ayé lẹni tí wọ́n náà ń wá. Òun ló lóun Ayé lẹni tí wọ́n wá ẹni tí wọ́n wá wá sọ́dọ̀ tèmi. Ayé lẹni tí wọ́n wá wá. Ayé lẹni tí wọ́n wá àwọn èèyàn ṣẹgbẹ́ kankan. Mi ò kọ́ mi ò ṣàyè. Mi ò ṣe ayé. Ẹyẹ lè mi ṣe. Ẹyẹ lè mi ṣe. Ẹyẹ lè ṣe. Ó ti yé yín. Ó ti yé ohun ẹni ẹ̀ ló fi wá wá sọ́dọ̀ tèmi àti ẹ̀jẹ̀ náà. Kí lè ro yín tẹ́ fi wà nínú ẹgbẹ́ òkùnkùn? Kí lè ń gbà ń bẹ̀? Àmì mi ò ní èrò ọkàn ní ìgbà kan bẹ̀rẹ̀ láti bí ọdún mélòó kan lèmi ti fi gbogbo nǹkan ẹlẹ́ tèmi ò sí ní ojú ọ̀nà nígbà tí mi ò lọ sùn. Ìgbà tẹ́ ẹ̀ sí nínú ẹ̀ mọ́ jẹ́ ìjọba ara yín. Àmújọ ara mi o. Ẹ ti wá sí iléeṣẹ́ ọlọ́pàá ẹ ti fi ra yín hàn pé tòkí ní ìrẹ̀ ẹ máa gbọ́ màmí gbogbo àwọn nǹkan yẹn náà la ti ṣàlàyé náà fún ọ náà tẹ́lẹ̀ náà lọ́la pé kò sí ìwé ẹ̀rí tí mo gbàgbà yẹn ó ti sọnù lọ́wọ́ mi láti bí 2015. ẹ gbàwé ẹ̀rí lọ́dọ̀ ọlọ́pàá pẹ́. ní ọ̀dọ̀ ọlọ́pàá kan gbà tí tó mú mi gbà yẹn tó jọ òkè tó kú tó mú mi tó jọ ta fi lọ sí ṣàbọ̀ gbà yẹn láti ṣàbọ̀ náà tọ́lẹ̀ ti dájọ́ ní kóòtù ti sọ fún mi pé láti wákàtí ilẹ̀ ní gbọ́dọ̀ ní iṣu kankan ní gbòòrò mọ́ mi gbọ́dọ̀ bá yàn kankan fa wà láti gbà mí tọwọ́ ọmọ mi bọ aṣọ. kí lẹ fẹ́ kíjọba ṣe é gbójú sókè. láàmì ọdún rẹ kíjọba ṣe ẹ mọ̀ pé kò sí ṣíṣe kò dẹ̀ sáì ṣe nítorí eléyìí náà ó dàbí lẹ́sìn nítorí látara àwọn kankan náà lè máa fi máa kọgbọ́n etí nítorí kò sí èèyàn tó ń gbọ́ rédíò mi náà ń gbọ́ rédíò mo dẹ̀ wo social media mo mọ nǹkan tó ń ṣe ẹlẹ lórí ìgboro lórí ẹgbẹ́ kọtísì lórí nǹkan tí gómìnà wa náà dẹ̀ ń sọ lórí ẹ̀ pẹ̀lú tí kọmíṣánná wa náà sọ wọ̀ eléyìí náà ajá ìkọgbọ́n náà fún èèyàn wa náà tó kú náà ni pé ọmọ pé ìjọba wà because eléyìí bí àtakò ni ọdún òṣèkọ́ ìjọba wo ọlá ẹnìkan dẹ̀ wo ọlá ọtí kọ́ ṣàánú mi kọ́ síjú àánú ọ̀wọ̀ nǹkan tí mo fẹ́ ni kọ́ síjú àánú ọ̀wọ̀ mo dẹ̀ ní ṣetán àti dúró nítorí pé ẹni tí ìjọba ní tọwọ́ bọ̀ máa tọwọ́ bọ̀ láyé mi ṣe máa dáa náà ni mo wọ́. Ismail orúkọ Ismail Ogundimu láti Abẹ́òkúta mi báyìí náà. Ilé mi lọ́ọ́ ti wá mú mi ẹni tó gbé wọn wá mú mi lérè òun ló mú tó fi wá gbé mi lé. Ayé ni mo ṣe bẹ́ẹ̀. 2016 ni mo ṣàyè but 2017 ni mo ti gbèrò torí wà láwọn ti pọ̀ jù mi ò dẹ̀ ní orientation bí pé kọ́ rí mi kọ́ gba ogbó àpò mi kọ́ ná mi pa ọ máa nu ẹsẹ̀ mi wú ọ máa ṣe mí léṣe láti gba mo ti sáwá sọ́bà tó kò mí báyìí tí mo ti wá ọ̀zù láìfù mi jẹ́jẹ́ bá dẹ̀ fẹ́ lọ sí gbòòrò máa pe ilé ìpẹ́ àfà báwo ni gbòòrò ṣé kò sí wàhálà ṣá máa ní kò sí wàhálà máa lọ sí gbòòrò máa dẹ̀ tún padà sí ilé mi kò pẹ́ ni mi ò mọ̀ pé bóyá ọmọ àbí bóyá bákan ilé mi mo wà tí mo kàn sùn mo kàn rí táwọn ọlọ́pàá wọlé gbẹgbẹgbẹ kí ló ṣẹlẹ̀ kíní kan rẹ̀ lé mi lélẹ̀ kí ló ṣẹlẹ̀ kíní kan ọdẹ nìkan lọ mú wá gba tí mo dẹ̀ máa rí mo sọ pé mo mọ̀ lóòótọ́ torí mo mọ̀ mi lè parọ́ mo mọ̀ lóòótọ́ kí ló ṣẹlẹ̀ kíní kan ọsọ kí n jẹ́ ká máa lọ station àwọn tó kù mi kọ́ mi náà wọn tó kù kankan gbàtọ́ dẹ̀ máa béèrè ọ̀rọ̀ tó máa béèrè yàn ọ́ béèrè ẹni tó jẹ́ ẹ̀gbọ́n tiẹ̀ nǹkan tó jẹ́ kó òun fi wà bíbá ẹni yẹn ẹ̀gbọ́n tiẹ̀ ni wọ́n béèrè lọ́wọ́ mi mo á mú. ṣé
àbúrò lẹ́ni yẹn ní ilé ẹ̀kọ́. Ara eléyìí àbúrò wa lélẹ̀. Àbúrò lẹ́ni yìí òun ló mú ọlọ́pàá wá sọ́dọ̀ tí. Ló mú ọlọ́pàá wá sọ́dọ̀ tọ̀dọ̀ mi. Báwo lọ̀rọ̀ ṣe wá kun ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ tí. Ẹ̀gbọ́n tiẹ̀ la fẹ́ lọ mú. Ẹ̀gbọ́n tiẹ̀ lọ béèlì lọ́wọ́ tèmi tá a fẹ́ lọ mú. Iwájú òun lẹ wá bá. Èmi ò dẹ̀ mọ ilé ẹ̀gbọ́n ẹ̀ yàtọ̀ sí ibi tí ilé pepsi wọn tí gbogbo wọn ń gbé. Mo ṣe wá mú wọn lọ síbẹ̀ yẹn. Bàtà wá débẹ̀ eléyìí lọ́wọ́ rí ọwọ́ mélèé. Ní 2017 lẹ́lẹ́ tí kúrò ní ẹgbẹ́ òkùnkùn. Bẹ́ẹ̀ kì í ṣe pé mo kó bẹ́ẹ̀ lílù tó máa ń lù mí ni mo sá lọ fún wọn ni. Wọ́n máa ń ná mi torí mi ní orientation tó wọn mi lọ school. Wọ́n máa ń ná mi, wọ́n máa gba gbowó àpò mi. Wọ́n máa ń ná mi gan-an. Kí wá ní ìdí pàtàkì tẹ́yìn fi darapọ̀? Èmi náà mi mọ̀ ọ́tọ́ mi ni pé ọ̀ya kìnìkan pé ṣé ká lọ màá tẹ̀lé wọn pé ẹ ká lọ ṣe lé àwọn tí mo mọ̀ pé ọ̀ya ẹ̀yìn ọmọ ìyá mi àdúgbò mi pé àfẹ́ lọ mú kọ́ mẹ́rin àfẹ́ lọ. Kí ni position yìí kó tó di pé ẹ sá fún wọn? Ara mi gbapò ara èmi tó máa ń ná lójoojúmọ́ báwo mo ṣe fẹ́ dúró gbapò ẹ mọ̀ gómìnà orientation kíjọba ṣojú àánúwé mi ni o torí jẹ́jẹ́ mi wà lé mi máa ṣàti dábì máa tọ́ ọ̀rọ̀ rè lẹ́yìn tó bá tó lẹ́yìn eléyìí tó bá tó ti mú mi kọ́ ló bá ń ìjọba kíjọba ṣe fún mi. Gbogbo bá ṣe wà ní àgbáyé ló ti ń wò wá. Orúkọ mi ni Ramon. Ẹ gbóhùn sókè ẹ dákun. Orúkọ mi ni Ramon. Amọ́dù. Ramon. Ramon kí ni? Ṣóyẹ́lì. Kí ló gbé yín débi? Lórí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ẹgbẹ́ ni o. Ọ̀rọ̀ ẹgbẹ́ wo ká lọ ẹgbẹ́ náà? Ayé. Bẹ́ẹ̀ni. Báwo ló ṣe ṣẹlẹ̀? Kí lẹ́yìn lè sọ sí? Ilé lèmi wá jẹ́jẹ́ mi o tó fi wá gbé mi o torí mi ibi iṣẹ́ lèmi máa ń lọ tírélà mo máa ń tẹ̀lé o ilé mo dẹ̀ wà tó fi wá gbé mi bọ́dẹ̀ ṣe wá gbé mi ọdẹ sọ pé kí ni show station mo dẹ̀ tẹ̀lé wọn dẹ̀ sọ pé àrùn ta ló ṣe mí sẹ́yẹ pé ṣé mo ní ta ló ṣe mí sáàyè pé ṣé mo ní bọ̀n mo dẹ̀ ní mí ní bọ̀n ọdẹ sọ pé ta ló ṣe mí sí ni mo fi mú wọn lọ bá ẹni tí ó ṣe mí sí. Ṣé okay which means pé ẹni ló fà yín sí? Lọ fà mí lọ. Lọ́dún wo ló fà yín síbẹ̀? 2019. 2019. Bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin sọ wípé 2017 lẹ́yìn sá lọ. Èmi ságun bẹ́ẹ̀. Ẹ̀yin tó sẹ́kù tó 2017 báwo ló ṣe wá mú yàn wá 2019? Ìgbà tó di 2019 yẹn òun wá ó sọ fún mi pé bákan sọ pé máa fà á léyàn lọ́wọ́ rẹ̀. Ta ni wá fàdé lọ́wọ́? Kò gbà kí n fà á léyàn lọ́wọ́. Ọjọ́ tí mo mú lọ bẹ̀rẹ̀ náà ọlùmọ̀tá ayé mi bàjẹ́. Gbà mo fi ẹ béèrè lọ́wọ́ ẹ̀ ṣé mi ti sọ pé kó má dọ́dọ̀ mi mọ́ ṣé mo máa ń pè mọ́. Àjọ ń sọ̀rọ̀ mọ́ ó jẹ́ ìgbà tó dẹ̀ sọ pé kí n mú wọn lọ́dọ̀ ẹni tó ṣe mí sẹ́gbẹ́ mo dẹ̀ mú wọn lọ pípé ẹni báyìí ni mo dẹ̀ mú wọn lọ lọ́ fi mú wọn lọ gbàtọ̀ dẹ̀ tó yẹ ọ̀rọ̀ dẹ̀. Àwọn operation wo ni ìwọ ti tẹ̀lé wọn lọ rí? Àìmí ò lọ operation kankan rí wọn. Kí làwọn benefits kí làwọn nǹkan tó jẹ́ ọ̀n bá nǹkan kan lọ́wọ́ mi ṣe operation kankan rí. Kí làwọn nǹkan ìwúrí tó wà nínú ẹgbẹ́? Àǹfààní wo ló ti jẹ nínú ẹgbẹ́? Èmi ò jàǹfààní kankan bẹ́ẹ̀ èmi ò tiẹ̀ ń lọ mọ́ torí mi ò lọ mí tì. Mo ní lọ́kàn kó tó lọ bá a pé kó mú ẹ sínú ẹgbẹ́ yẹn. Mi lọ bá wọn pé kó mú mi sínú ẹgbẹ́ inú àdúgbò lájọ wà o inú àdúgbò tá a dẹ̀ jọ wà a dẹ̀ máa ń wà pẹ̀lú wọn gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àti àbúrò lọ́dẹ̀ fi sọ pé a máa jọ lọ bì kan ní ọjọ́ kan ìgbà tá a dẹ̀ máa lọ bí tá a máa lọ èmi ò tí gbọ́n tiẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ pé ẹgbẹ́ ni wọ́n fẹ́ lọ. Mélòó lẹ ti jọ ṣèpàdé láti 2019 yẹn? Ṣé lẹ́yìn ìgbà tó ṣe mí àjọ wọn fi bẹ́ẹ̀ wà mọ̀ tó wọ́n máa ń sọ pé èmi kọ́ máa ń rìn káàkiri rìn káàkiri ń tèmi ní pé mi ò bá wọn reason ọ̀rọ̀ ẹgbẹ́ èmi ò reason ọ̀rọ̀ ẹgbẹ́ lẹ́yìn kémi lọ bí iṣẹ́ kí n dé. Ìjọ òun ọlọ́pàá wá bá ìwọlé tó wá fẹ́ ń bì. Ní ọjọ́ Wednesday tó kọjá ni mo kọ̀ wà nílé lọ́ fi wá bá mi kódà gan mi àti ìyàwó mi lọ́la jọ wà nílé tó fi wá bá mi mo ti níyàwó mo ti bímọ bẹ́ẹ̀ ni lọ́ fi dẹ̀ fi wá bá mi. O sì lérò yìí pé gbogbo nǹkan tó ń ṣe ṣe bí lọ́mọ lọ́wọ́. Ìgbà tí èmi náà mọ̀ pé kó ṣe fi lọ́mọ torí pé èmi náà ń lọ gbogbo mi tí wọ́n mi lọ gbogbo nǹkan bẹ́ẹ̀ èmi gan mo padà blame mo ráńpẹ́ kí ló dé tí mo fi lọ ṣe nǹkan ìtorí èmi náà ń lọ mí tí wọ́n mi ń lọ gbà wọn. Àkíjọba kọ́ síjú àánú wò mí náà ni o torí pé ìjọba wọn bá bọn lọ́wọ́ mi wọn bá dà lọ́wọ́ mi o kọ́ síjú àánú wò mí lẹ́yìn eléyìí mi ìnáwó nú ẹ̀ mọ́. Ṣé àwọn òbí ẹ̀ tí mo kọ̀ wá bí àbáwọn àwọn òbí mi ti gbọ́ pé mo ti wà níbà. Ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.